nẹ́tíwọ̀kì ni o tó dáná ló tún já lo síìmù mi ní ọ̀sẹ̀ yìí a tún ti padà sórí síìmù mi ràn báyìí àwọn nẹ́tíwọ̀kì àwọn síìmù náà kò dáa rárá ṣe mo sáré tó bọ́ sínú another sim lórúkọ Jésù ọfà ayọ̀fẹ̀ṣù ní bà wá mo ní ẹ bá mi ṣíà ètò yìí fún gbogbo ojú àti ọkàn tí wọ́n máa wo ètò Ohun Olúwa nítorí pé kò yẹ kó jẹ́ pé èmi àti nìkan láàmú jẹ́ oore ọ̀fẹ́ ètò Ohun Olúwa ẹ má bínú nẹ́tíwọ̀kì ní bí ò ṣe dá mọ́nà láti bọ́ sí nẹ́tíwọ̀kì mìíràn látún sáré bọ́ sí láti lè máa bá ètò yẹn lọ lórúkọ Jésù a ò ní gbèrè tìjú ẹ jẹ́ ká bá mi share rẹ̀ Ohun Olúwa ẹ jẹ́ ká bá mi share gbogbo ọkàn àti àwọn tí ó ń darapọ̀ mọ́ wa àwọn mọ́mì mi àwọn dádì mi mọ́mì mi ẹ̀bùn Olúwa Odùwọlé àti ìdí wọn tó jọ́ mẹ́ta ẹ bá mi pè wọ́n mọ́mì mi ẹ̀bùn Olúwa Odùwọlé ẹ bá mi pè wọ́n Ọláyẹmí ẹ bá mi pè wọ́n gbogbo àwọn ètò wa ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ bá mi share rẹ̀ fún gbogbo àwọn olùfẹ́ ètò yìí mọ́mì mi Ọláyẹmí Adébọ̀wálé ẹ bá mi share rẹ̀ sí ọ̀dọ̀ wọn lórúkọ Jésù ọfà ayọ̀fẹ̀ṣù ní bà wá mo kí wa lẹ́ẹ̀kan sí lórí ètò Ohun Olúwa mo dé kí wa kó tuntun èyí tí ọjọ́ 4 nínú oṣù náà tá ti wà nínú ẹ̀ yìí ẹ rí i pé ọ̀kan ló kù nínú oṣù yìí nínú ọdún yìí tó jẹ́ pé ọdún yìí yóò ṣe kíni yóò kọjá lọ lórúkọ Jésù a ò ní bèrè tìjú ọfà ayọ̀fẹ̀ṣù dé ní bà wá kí ló tí mo mú fún wa ní ọ̀sán yìí òun náà ni aṣọ ògo ṣẹ́ni tí aṣọ ògo bá ti wà nínú ayé wa gbogbo ohun tá a bá ṣe yóò mọ jẹ́ déédéé ni kódà bí àwọn èèyàn bá ń sọ̀rọ̀ nípa ẹ̀gàn nípasẹ̀ ìrìn àjò wa tàbí tó ń sọ̀rọ̀ tẹ̀ nípasẹ̀ ayé wa ní ibì kan wọn ẹ wò ó tí aṣọ ògo bá ti wà ní ọrùn yín ẹ jẹ́ mọ̀ wípé yóò mọ ṣiṣẹ́ àánú yóò ṣiṣẹ́ ìbùkún yóò ṣiṣẹ́ ìgbéga nínú ayé wa ẹ bá mi share rẹ̀ sí gbogbo àwọn mọ́mì mi àti dádì mi tí wọ́n máa bá wa wo ètò yìí kán lè bá mi share rẹ̀ fún àwọn olólùfẹ́ wọn náà lẹ́ẹ̀kan sí ohun tí mo mú fún wa ní ọ̀sán náà ni aṣọ ògo ẹ̀rí aṣọ ògo ṣe iyebíye tí aṣọ ògo bá wà nínú ayé ènìyàn ẹ wò nínú ayé tí ó wà wọ́n máa wò pé ṣé òun nìkan ni torí kò ní sí ẹni tí ó kórìíra ẹ̀ débi pé wọ́n sì fi ẹ̀mí ìkórìíra yẹn hàn aṣọ ògo ṣe iyebíye tó bá wà nínú ayé ènìyàn téèyàn bá wo ọmọ kékeré mìíràn ní ìgbà mìíràn a ó rí adé tó wà ní orí rẹ̀ a máa wò pé ọmọ kékeré báwo ló ṣe ní adé yìí lórí bí aṣọ ògo tí Ọlọ́run gbé wọ̀ ọ́ láti ọ̀run nìyẹn torí gbogbo ibi tó bá wá dé yóò mọ ọ̀rọ̀ rẹ̀ yóò máa dàbí mírèkù kódà gbogbo tí àwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe ní pákáleke ẹni tí Ọlọ́run bá gbé aṣọ ògo wọ̀ a máa ṣe ní ìrọ̀rùn ni a máa ṣe ní ìrọwọ́rọsẹ̀ ni yóò mọ̀ wá wò pé bí n bá ti bọ́ lọ́run sọ̀rọ̀ ló ń ṣe kíni ló ń gbọ́ aṣọ ògo ló wà lọ́rùn rẹ̀ aṣọ ògo dẹ̀ máa ń ṣílẹ̀kùn àánú fún ènìyàn ni aṣọ ògo máa ń ṣílẹ̀kùn ìgbéga fún ènìyàn ni aṣọ ògo máa ń bùkún ènìyàn ní gbogbo ibi tó bá dé ní gbogbo ibi tó bá gbé ìṣẹ̀dá rẹ̀ dé aṣọ ògo máa ń ṣiṣẹ́ ìbùkún ó ń ṣiṣẹ́ àánú ó ń ṣiṣẹ́ ojú rere ẹ̀rí ó ti kó máa bá ènìyàn jẹ́ tó tí Ọlọ́run bá fi aṣọ ògo wọ̀ láti ọ̀run ẹni tó ń bàjẹ́ nǹkan ni ó padà rí ìbàjẹ́ nínú ayé rẹ̀ bẹ́ẹ̀ ni dádì bẹ́ẹ̀ ni mọ́mì mi ẹni tó ń ba ènìyàn jẹ́ gangan torí Ọlọ́run ti gbé aṣọ ògo wọ̀ láti ọ̀run ṣùgbọ́n ẹni tó ń bàjẹ́ yẹn gangan ni yóò mọ rí ìfàsẹ́yìn nínú ìrìn àjò rẹ̀ torí pé kí ni Ọlọ́run fi aṣọ ògo wọ̀ láti ọ̀run ẹni tí Ọlọ́run bá dẹ̀ fi aṣọ ògo wọ̀ kò sí ẹni tó lè sọ pé kó gbẹnu ẹ̀ sọ́hùn tó bá tiẹ̀ ní kó gbẹnu ẹ̀ sọ́hùn wọ́n ṣàrí pé gbogbo táwọn ṣe ní túláàsì lọ́rùn ẹni mọ́ ṣe ní ìrọ̀rùn aṣọ ògo ló wà lọ́rùn rẹ̀ tá a bá wá rí ọmọ tí ó bá ní aṣọ ògo nínú ọmọ tí a bá bí ẹ já fi àdúrà ràn án lọ́wọ́ ẹ já fi àdúrà dé ní àmùrè kí aṣọ ògo ní kó má bàa ṣe kíni kó má bàa di aṣọ ìtìjú kó má bàa di aṣọ ẹ̀sín kó má bàa di aṣọ yẹ̀yẹ́ àwọn oríṣiríṣi ènìyàn lọ́lọ́run gbé aṣọ ògo wọ̀
ó gbé aṣọ ògo wọ̀ ọ́, ó sì jẹ́ kí ògo rẹ̀ kó di ìfihàn fún gbogbo ènìyàn. Mo fẹ́ sọ̀rọ̀ nípa Ẹ́sítérì aya ọba. Ẹ rí, àwọn òbí ẹ̀ ò sí mọ́, kò sí ìyá kò sí bàbá mọ́ fún ìránṣẹ́ yìí, ṣùgbọ́n torí pé aṣọ ògo ń bẹ ní ara rẹ̀ láti ọ̀run wá, ó ti jẹ́ pé àwọn àràbá tan ló padà tọ́jú ẹ̀. Ọlọ́run tó fi aṣọ ògo sí ara rẹ̀ kò torí ẹ̀ padà kúrò lẹ́yìn ìránṣẹ́ yẹn, kò torí ẹ̀ padà lẹ́yìn rẹ̀ rárá, torí pé kí ni Ọlọ́run ti fi aṣọ ògo wọ̀ ọ́ láti ọ̀run. Ẹ rí, bó ṣe jẹ́ pé gbogbo àwọn wúndíá ní ìlú náà ní ìgbèríko inú wọn ni wọ́n lọ ṣàwá tó fi ájò nìkan ló fàyọ nínú rẹ̀. Síbẹ̀síbẹ̀ wọ́n kó wọn pamọ́, wọ́n kó àwọn obìnrin méjèèje wọ́n kó wọn pamọ́ sínú yàrá ọ̀tọ̀ọ̀tọ̀, wọ́n ń ṣètọ́jú wọn. Ṣùgbọ́n torí pé aṣọ ògo bẹ lọ́rùn Ẹ́sítà láti ọ̀run, kò kú rí ara rẹ̀ bí èmi àti yín ò ṣe rí ìran rí ara wa. Táwọn mọ̀ pé aṣọ ògo kan bẹ ní ara wa, táwọn mọ̀ pé a gbé aṣọ ògo kan wọ̀ wá, táwọn mọ̀ wípé ẹni ògo Ọlọ́run gan ni wá. Nínú àwọn ọmọ tá à ń bí yẹn, oríṣiríṣi aṣọ ògo ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run máa gbé fún un. Ó ti ní ẹ̀bùn àti ohun tí ó ń bẹ ní àtẹ́lẹwọ́ wa, ó lò ní yóò la ọ̀nà fún wa. Gbogbo àwọn ọmọ tí a bí ní ìkọ̀ọ̀kan yẹn, aṣọ ògo kálukú ọ̀tọ̀ọ̀tọ̀, nítorí pé kíni a ti fi aṣọ ògo ọ̀tọ̀ọ̀tọ̀ wọ kálukú wọn. Ṣùgbọ́n láti ṣàwárí aṣọ ògo nì lára wọn, láti lè ṣe kíni, láti lè mọ mójútó aṣọ ògo nì, kó má bàa di aṣọ èérí, kó má bàa di aṣọ ẹ̀gbin, kó má bàa di aṣọ ìtìjú, kó má bàa di aṣọ ẹ̀sín, kí ọ̀tá àti ìkàdílé kó má bàa fa aṣọ ògo nì yá mọ́ wọn lára. A gbọ́dọ̀ máa ṣàwárí àti ètò láti lè máa wo ìṣẹ̀dá ọmọ ẹ ní ìkọ̀ọ̀kan wípé irú aṣọ ògo wo Ọlọ́run gbé wọ̀ ọ́. Nínú ìwé Ẹ́sítà, láti Ẹ́sítà kejì, ìwé Ẹ́sítérì ayaba, Ẹ́sítà kejì láti 1 to end, tí a bá tiẹ̀ kọ́ lọ kàná, a ó rí ìtàn yìí pátápátá níbẹ̀, a ó rí ọ̀rọ̀ yìí pátápátá níbẹ̀, bó ṣe jẹ́ wípé Ọlọ́run ó sa àwọn obìnrin yẹn jọ nítòótọ́, ṣùgbọ́n Ọlọ́run fa Ẹ́sítà yọ láàrin wọn. Ṣùgbọ́n níbi tí Ọlọ́run ti fi aṣọ ògo wọ̀ ọ́, níbi tí Ọlọ́run ti mú aṣọ èérí kúrò ní ara rẹ̀ tó ní wọ́n lọ fi aṣọ tuntun sí lára, wọ́n á rí nínú ìwé Ẹ́sítà 6 sorry, ìwé Ẹ́sítà orí kẹfà, ẹjá lọ́wọ́ 1 to end rẹ̀, a ó rí ọ̀rọ̀ yìí níbẹ̀, níbi tí ọba tó ti gbé adé rẹ̀ lé lórí, níbi tó ti ní wọ́n bọ́ aṣọ èérí ara rẹ̀ kúrò, ó sì fi aṣọ ògo wọ̀ ọ́. Mo ń sọ̀rọ̀ nípa aṣọ ògo. Ẹ má jẹ́ ká mú etí dídi sí aṣọ ògo tí Ọlọ́run fún wa. Ẹlòmíràn ẹ̀bùn tí Ọlọ́run fún náà ni ẹ̀bùn àlá, aṣọ ògo tiẹ̀ nìyẹn. Ẹlòmíràn ẹ̀bùn tí Ọlọ́run fún ni ẹ̀bùn ìríran, aṣọ ògo tiẹ̀ nìyẹn. Ẹlòmíràn ìgbọ́ ohùn, òun ni ẹ̀bùn tí Ọlọ́run fún tó jẹ́ aṣọ ògo sínú ara rẹ̀. Ṣùgbọ́n kó wá ṣàwárí kó sì ṣàtúnṣe láti roko ìdí aṣọ ògo yẹn. Ẹlòmíràn kò ní roko ìdí ẹ̀, yóò ṣàwọn aṣẹ kíni, yóò máa ṣe làwùlà, yóò máa ṣe bùlàbùlà káàkiri pẹ̀lú pé aṣọ ògo tó wà lára àwọn ó ti tó jẹun. Ṣùgbọ́n nígbà tí ó yẹ kó roko díẹ̀ láti tún ìdí ẹ̀ ṣe, kí aṣọ ògo ní bá lè pẹ́, kí aṣọ ògo ní bá lè ṣe kíni, kó bá lè pẹ́, kó bá lè wúlò, kó bá lè dọ̀rọ̀, kó bá lè dọ́lá fún un. Mo sọ̀rọ̀ nípa aṣọ ògo. Irú aṣọ ògo wo ló wà lára yín dáàdì mọ́mì mi? Irú aṣọ ògo wo ló wà lára yín brother sister? Èyí tó yẹ kẹ́ ẹ roko díẹ̀, tó yẹ kẹ́ ẹ tún ọ̀nà rẹ̀ ṣe kó lè bá tọ́, kí aṣọ ògo ni kó lè bá di ìfihàn. Aṣọ ògo tí Ọlọ́run fi ara ẹ sí ara Ẹ́sítà, ó padà di ìfihàn sí gbogbo ènìyàn. Nínú gbogbo àwọn obìnrin méjèèjì, ó ní àfàyọ torí ojú rere, torí ojú rere, torí ojú rere ọba. Ṣé àgbẹ̀ bó ṣe rí ojú rere ọba yẹn, ó rí ojú rere gbogbo àwọn ènìyàn tí ń bẹ ní ìlú yẹn ni. Nítorí pé kíni,
lójú gbogbo ènìyàn lolúwa ti sọ fún ọba yẹn ni pé ó yá gbé adé rẹ̀ kà lórí ẹ̀rí. Aṣọ ògo ṣe kókó ṣe pàtàkì, ṣùgbọ́n a fọ aṣọ ògo tiwa náà, ẹ jẹ́ ká fọ̀ ọ́ ní mímọ́. Ẹ pé ọ̀rọ̀ wo tún ní ìyá àdúrà wí? Bá a ṣe lè fọ aṣọ ògo wa ní mímọ́ náà ni wípé ká fi ẹ̀bùn tí Ọlọ́run fún wa ní ká fi tì í nídìí. Ẹlòmíràn nígbà tó bá ní ẹ̀bùn á mọ tó ṣe ìgbéraga, tó bá ní kó wá lò ó á mọ ṣe ìgbéraga, á mọ gapá pẹ̀lú ohun tí Ọlọ́run gbélé lọ́wọ́. Wípé òun lọ́lọ́run jogún ẹ̀bùn òun fún, tó bá wù ú ló lè ṣe. Ẹni tó ní oró kan tó bá lò ó dáadáa, tí ẹni tó ní mẹ́wàá tí ò bá lò dáadáa, Ọlọ́run lè gba mẹ́wàá wà ní lọ́wọ́ rẹ̀ kó lè fún ẹni tó ní ọ̀rọ̀ kan, tó ní oró kan lọ́wọ́. Bọ́dọ̀ Ọlọ́run ṣe rí nìyẹn. Nítorí aṣọ ògo tó gbé wọ̀ tó ń ṣe ìgbéraga sí yẹn, Ọlọ́run lè gbà á kúrò lọ́wọ́ rẹ̀ kó lé ẹni tó ní oró kan lọ́wọ́. Mo sọ̀rọ̀ nípa aṣọ ògo. Ọ̀nà tí a lè gbé aṣọ ògo gbà, òun náà ni nípasẹ̀ bí ẹlòmíràn bá ní ẹ̀bùn ní ara. Kì í ṣe aṣọ tí à ń wọ̀ lọ́rùn yìí ni mò ń sọ nípa rẹ̀. Ẹ̀bùn Ẹ́sítérì tó jẹ́ pé nípasẹ̀ pé fáì ó dára, ó wu ọba, ṣùgbọ́n a ti fún ní adé aṣọ ògo láti ọ̀run wá ni. Torí pé kí ni, a rí èmíràn tó tún rẹwà jùlọ ní ìlú yẹn, ṣùgbọ́n nítorí wípé a ti wọ̀ ọ́ ní aṣọ ògo láti ọ̀run, òun ló di tí ọba fi lè ṣe kí ni, tó bá fi lè wò ó sùsù tó sọ pé òun ló wù mí, tó fi wà lórí àléfà tó dẹ̀ gbé adé orí rẹ̀ tó gbélé lórí. Èmi ò máa ṣògo tó wà ní ara yín dádì mọ́mì mi, èmi ò máa ṣògo tó wà lọ́rùn yín brọ́dà sísítà. Èyí tẹ́ ẹ lè ṣàtúnṣe, tẹ́ ẹ lè ṣàtúnlò rẹ̀ láti lè jẹ́ wípé kí aṣọ ògo ní kó ṣe kí ni, kó di ohun tí yóò la ọ̀nà fún yín mà, kó di ohun tí yóò la ọ̀nà fún yín sà, kó di ohun tí yóò fa ìbùkún sí inú ayé yín mọ́mì mi dádì. Aṣọ ògo máa ń fa ìbùkún sí inú ayé ènìyàn mà. Aṣọ ògo máa ń fún òyàn ní oúnjẹ àjẹdálẹ́ àjẹpẹ́pẹ́pẹ́, bẹ́ẹ̀ ni mà. Aṣọ ògo máa ń fún yàn ní oúnjẹ àjẹpẹ́pẹ́pẹ́ téèyàn ó jẹ tí ó yẹ pé àrọ́mọdọ́mọ á tún dé bá oúnjẹ náà nípasẹ̀ bá a bá lo aṣọ ògo ní dáadáa. Lórúkọ Jésù, aṣọ ògo nínú ayé yín, ayé ò ní fàya. Aṣọ ògo tí Ọlọ́run gbé wọ̀ yín yẹn, lórúkọ Jésù mo ní kò ní di ìfàya. Ẹ ò dẹ̀ ní gbèrè tìjú lórí aṣọ ògo tí Ọlọ́run gbé wọ̀ yín yẹn. Lórúkọ Jésù, aṣọ ògo èyí tí ọ̀tá àti ìkàdílé fẹ́ sọ di aṣọ ẹ̀sín mọ́ yín lọ́wọ́, torí wọ́n ti sọ aṣọ ògo ẹlòmíràn, wọ́n ti sọ di aṣọ ẹ̀sín. Nípasẹ̀ pé gbogbo ohun tí àwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe nírọ̀rùn, wọn ò tiẹ̀ jẹ́ orí ṣe rárá. Wọn ò jẹ́ orí ṣe débi pé wọn ò jẹ́ rọ́nà lọ. Ohun tí àwọn ẹgbẹ́ rẹ̀ ṣe tí ìbùkún fi wọnú ayé wọn yẹn, wọn ò jẹ́ orí ṣe nítorí pé kí ni, wọ́n ń lara, wọ́n ń bínú láti lè jẹ́ pé aṣọ ògo yẹn kó di aṣọ ẹ̀sín mọ́ lára. Ẹ já sọ fọlọ́run ni, Ọlọ́run gbà mí lọ́wọ́ ẹni tó lóun ó sọ aṣọ ògo ayé mi di aṣọ ẹ̀sín. Bàbá gbà mí lọ́wọ́ ẹni tó lóun ó sọ aṣọ ògo ayé mi, tó lóun ó sọ aṣọ yẹ̀yẹ́. Ọlọ́run jẹ́ ayé mi gbà kúkú lọ́wọ́ ẹni tó lóun ó sọ aṣọ ògo mi di aṣọ ìpọ́njú. Ó yẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù Kristi. Dádì mọ́mì, gbogbo ẹnikẹ́ni ọkàn tó lóun ó sọ aṣọ ògo yín di aṣọ ẹ̀sín, tó lóun ó sọ aṣọ ògo yín sí di aṣọ gbèsè, tó lóun ó sọ aṣọ ògo yín di aṣọ ìtìjú, tó jẹ́ pé ó mú ìtìjú bá ìrìn àjò ayé yín lọ́sẹ̀ lóṣù lọ́dún ní orúkọ Jésù. Olúwa kó jẹ́ ayé yín gbà kúrò lọ́wọ́ rẹ̀. Aṣọ ògo inú ayé yín lórúkọ Jésù kò ní di aṣọ ẹ̀sín. Dádì mọ́mì, mo ní kò ní di aṣọ yẹ̀yẹ́. Aṣọ ògo ayé yín lórúkọ Jésù yóò di aṣọ ògo títí láéláé ni. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín,
àmín lórúkọ Jésù Kristi. Ẹja sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa o, mú aṣọ ìtìjú mi kúrò, mú aṣọ yẹ̀yẹ́ mi kúrò, mú aṣọ ẹ̀gàn mú kúrò nínú ayé mi. Torí ẹlòmíràn kò sí tó lè ṣe, kódà bó ṣe fún yẹn wọ́n tó fi mi sùn ni. Aṣọ ògo ni wọ́n ti fẹ́ bàjẹ́ mọ́ lára yẹn o. Bó ṣe àánú fún ènìyàn wọ́n tó fi mi sùn lórí àánú yẹn ni. Aṣọ ògo ni wọ́n sọ di aṣọ mìíràn mọ́ lára. Ẹ̀mí mọ́ gbà mí lọ́wọ́ ogun tí wọn ò mójútu rẹ̀ ṣùgbọ́n tí ayé fi ń pọ́n ayé mi lójú. Tí wọ́n mú aṣọ ògo mi tí wọ́n sọ di aṣọ ẹ̀sín, èyí tí wọ́n sọ di aṣọ yẹ̀yẹ́, tí wọ́n sọ di aṣọ ìtìjú mọ́ mi lára, ó yá gbà mí kúrò lọ́wọ́ wọn. Ẹ gbàdúrà orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù Kristi. Bàbá o, gbogbo ẹnikẹ́ni ọkàn tara obìnrin mú jáde tó ní aṣọ ògo ayé yìí, òun yóò sọ di aṣọ yẹ̀yẹ́, àbọ̀ òun yóò sọ di aṣọ ẹ̀sín lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwa kó já ayé yín gbà kúrò. Mọ́mì, dáàdì, brọ́dà, sísà, lórúkọ Jésù, aṣọ yóò ní di aṣọ ẹ̀sín. Gbogbo ohun tó jẹ́ òjò ẹ̀sín àbí òjò yẹ̀yẹ́, ètí èṣù àti ìkálò wọn máa rọ̀ sínú ayé yẹn, tó ní gbogbo ibi tó bá yẹ kẹ́ẹ̀tì ní ilẹ̀ ti máa gbẹ̀tẹ́ lónìí ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú kó gbàgbà lọ́wọ́ wọn, bàbá kó yẹ̀yẹ́ wọn. Olúwa kó mọ́wọ́ yín sókè, ó yá kó dójú tì wọ́n, kó yẹ̀yẹ́ wọn, ó yá kó gbé yín ga, kó tanná ògo yín. Aṣọ ògo yín ní orúkọ Jésù kò ní di aṣọ ẹ̀sín mọ́. Bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹja sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa pa ìtìjú mi rẹ́, ó yá mú ẹ̀gàn mi kúrò. Bàbá o, mo mọ̀ ọ́, ó yá pa ẹ̀gàn mi rẹ́, mú ìtìjú mi kúrò. Ẹ gbàdúrà orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù Kristi. Bàbá, mú ìtìjú mi kúrò, ó yá pa ẹ̀gàn mi rẹ́. Gbogbo ohun tí a sọ di ẹ̀gàn nínú ayé mi, gbogbo ohun tí a sọ di ẹ̀sín nínú ayé mi, nínú ayé yín lórúkọ Jésù, ó yá mú kúrò. Bàbá, mú kúrò, ọmọ mú kúrò. Gbogbo tí a sọ di aṣọ ẹ̀sín, gbogbo tí a sọ di aṣọ yẹ̀yẹ́ nínú ayé yín lórúkọ Jésù. Bàbá, kó mú kúrò, ọmọ kó mú kúrò, ẹ̀mọ́ kó mú kúrò lónìí ní orúkọ Jésù. Aṣọ ẹ̀sín nínú ayé yín fàyà. Mọ́mì, ẹ ṣe àmì àǹtí mi, aṣọ ẹ̀gàn nínú ayé yín fàyà ní ọ̀sán yìí. Gbogbo tí ń ṣaṣọ yẹ̀yẹ́, èyí tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wọ́n padà fi sún yín ni lónìí ní orúkọ Jésù. Aṣọ ògo ni wọ́n ti fẹ́ sọ di aṣọ mìíràn mọ́ yín lára lọ́sẹ̀ lóṣù ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú ti gbórí yín sókè. Aṣọ ẹ̀sín yẹn ní orúkọ Jésù ti di aṣọ ògo fún yín. Gbogbo tí ayé sọ di ẹ̀gàn mọ́ yín lára yẹn lónìí ní orúkọ Jésù di ògo mọ́ yín lára. Bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹja sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Mi ò mọ ibi tí wọ́n ti fẹ́ sọ aṣọ ayé mi di aṣọ ẹ̀gàn, bóyá níbi tá a ti bí mi ni, bóyá níbi tí mo ti lọ́kọ ni, bóyá nílé bàbá àbílẹ̀ ìyá ni. Talent tó ń bẹ nídìí ọ̀rọ̀ mi, talent tó ń bẹ nídìí ògo mi, talent tó ń bẹ nídìí aṣọ ògo mi, tó ní aṣọ ògo mi ò ní ṣe é fi hàn, tó ní ògo mi ò ní ṣe é bú jáde lónìí ní orúkọ Jésù. Ọlọ́run bá mi lù wọ́n pa. Gbàdúrà orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Nílé ìyá, nílé bàbá, ní ilé ọkọ, nílé ìyàwó yín, gbogbo ẹni tó ní aṣọ ògo yín ò ní di ìfihàn, tó ní ògo yín ò ní pẹ́ tàbí ẹ̀ní rógo yín lò lọ́sẹ̀ ní orúkọ Jésù. Olúwa kó fi kú òjijì bẹ́ ayé rẹ̀ wò lọ́sẹ̀ ní orúkọ Jésù. Ó yá kó fi kú òjijì bẹ́ ayé rẹ̀ wò. Mọ́mì, dáàdì, brọ́dà, sísà, lórúkọ Jésù ẹ ó rí ọ̀nà lọ. Aṣọ ògo yẹn lórúkọ Jésù mo ní yóò di aṣọ ògo títí ni, kò ní di aṣọ ẹ̀sín mọ́ yín lára. Gbogbo tí wọ́n fojú ẹ̀sín wò yẹn, tí wọ́n rò bóyá àwọn tí mú yín dúró àwọn ò lè jẹ́ ẹ̀rọ náà lọ yẹn, lónìí ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ti gbé ọwọ́ yín sókè. Bẹ́ẹ̀ ni yóò rè. Ọ̀nà yóò là fún yín. Bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹja tún sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Níbo ni ògo mi wà? Ta ni aṣọ ògo mi bẹ lọ́wọ́ rẹ̀? Ọlọ́run má jẹ̀mú, ó yá gbà á lé mi lọ́wọ́. Ẹ gbàdúrà orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù Kristi. Talent tó mú aṣọ ògo yín lọ́wọ́, talent tó fa aṣọ ògo yín ya, talent tó lẹ̀ ní rógo yín lò, níbo ló wà? Ta ló wà lọ́wọ́ ẹ̀? Wọn kí ni wọ́n mú ní àgọ́ ara yín tí wọ́n fi ń ṣe aṣọ ògo, ṣùgbọ́n tó fi ń fà yín sẹ́yìn lóṣooṣù, lọ́sọ̀ọ̀sẹ̀, lọ́dọọdún tí wọ́n fẹ́ kẹ́ rọ́nà lọ. Lọ́sẹ̀ ní orúkọ Jésù. Olúwa kó já ayé yín gbà kúrò lọ́wọ́ wọn. Ó yá kó gba ògo yín lé yín lọ́wọ́ níbikíbi tó wù kí wọ́n lè fi ṣe. Ẹnikẹ́ni tó wù kó lè wà lọ́wọ́ ẹ̀ lọ́sẹ̀ lóṣù
lóṣù lọ́dún ní orúkọ Jésù Olúwa kó wá aṣọ ògo yín lẹ́yìn lọ́wọ́ níbo ni wọ́n fi pamọ́ sí ta ni wọ́n yálò ta ni wọ́n fi fún ta ni wọ́n tà fún lónìí ní orúkọ Jésù torí ayé a máa ta aṣọ ògo èèyàn bàbá o níbo ni wọ́n ta aṣọ ògo yín sí lọ́sàn-án yìí ní orúkọ Jésù Olúwa kó gbà á lẹ́yìn lọ́wọ́ dáàdì mọ́mí Ọlọ́run yóò gbà á fún yín níbo ni wọ́n tà sí ta ni wọ́n tà fún ta ló ń lò lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù Kristi bàbá kó wárí fún yín mọ́mí brother sister Olúwa yóò gbà aṣọ ògo yín lẹ́yìn lọ́wọ́ aṣọ ògo yín yẹn ní orúkọ Jésù Olúwa yóò gbà fún yín bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi a lọ nínú ìpele àdúrà míì ṣùgbọ́n ká tó lọ ní wákàtí yẹn ẹ jẹ́ á fi àṣẹ àdúrà lórí eléyìí Ọlọ́run má jẹ̀mú yá fàṣẹ dá yín lò dáàdì mọ́mí brother sister mi aṣọ ògo yín kò ní di aṣọ ìpọ́njú ògo yín ní orúkọ Jésù kò ní di ti ẹlòmíràn ohun tó yẹ yín pẹ̀lú aṣọ ògo yín ní orúkọ Jésù látòní lọ ẹ ó máa rí pé ọwọ́ Ọlọ́run ó ti yí padà ó ti sọ di rere gbogbo tó fi ń ṣe aṣọ ògo yẹn láti lè má jẹ́ kó nìtì láti lè má jẹ́ kó hàn láti lè má jẹ́ kó bú jáde ní orúkọ Jésù Kristi láti òní lọ Ọlọ́run ti gbàgbára lọ́wọ́ wọn aṣọ ògo yín yóò tàn àṣẹ ọ̀run kó bàlẹ̀ bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á tún sọ fún Ọlọ́run ẹ jẹ́ á lọ nínú ìpele àdúrà mi Ọlọ́run má jẹ̀mú o ẹ rí dáàdì kan ni mò ń wòye dáàdì tí mò ń wòye wọ́n ní bẹ́ẹ̀ ṣe lọ lẹ́ṣẹ̀ bọ̀ ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ̀mí má gbà mí ogun bó ṣe lọ náà ni ó ṣe bọ̀ Ọlọ́run ó yá mú mi kúrò níbẹ̀ fà mí jáde ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ogun tí wọ́n ní bẹ́ẹ̀ ṣe lọ lẹ́ṣẹ̀ bọ̀ yẹn lónìí ní orúkọ Jésù Olúwa fà yín jáde bàbá o níbo ni wọ́n bu ọ̀rọ̀ yín mọ́ta ni wọ́n fi pamọ́ sí lọ́wọ́ kí ni ohun tí wọ́n fi dé bọ́jà irin ni tàbí igi wọ́n fi gún lónìí ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú yá kó la ibẹ̀ kọjá gbogbo tí wọ́n fi èdìdì dì nítorí orúkọ yín pé bẹ́ẹ̀ ṣe lọ lẹ́ṣẹ̀ bọ̀ yẹn mọ́mí dáàdì lónìí ní orúkọ Jésù Olúwa dá ayé yín gbà kó lọ́wọ́ wọn gbogbo ogun bó ṣe lọ náà ni ó ṣe bọ̀ lórúkọ Jésù kò tún jẹ́ ìpín yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rè Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ jẹ́ á gbàdúrà yìí ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ̀mí mọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára ogun má rí olóore má rí aláàánú ó yá fi ayé mi sílẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi ogun má rí olóore má rí aláàánú èyí tí ayé fi sínú ayé yín yẹn lónìí ní orúkọ Jésù Ọlọ́run gba agbára lọ́wọ́ wọn ogun má rí olóore má rí aláàánú lónìí ní orúkọ Jésù ó yá kó fàyè yín sílẹ̀ ó yá kó fi iṣẹ́ yín sílẹ̀ ó yá kó fọ̀nà yín sílẹ̀ ogun má rí olóore má rí aláàánú yẹn lónìí ní orúkọ Jésù ó yá kó fàyè yín sílẹ̀ dáàdì mọ́mí brother sister ó yá kó fàyè yín sílẹ̀ ó yá kó fi iṣẹ́ yín sílẹ̀ ogun má rí olóore má rí aláàánú ó yá kó fàyè yín lẹ̀ láti òní lọ ní orúkọ Jésù ẹ rí àánú gbà àánú yóò tẹ̀ yín lọ́wọ́ torí àánú ńlá yóò dìde fún yín bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ̀mí mímọ́ o Olúwa já ayé mi gbà lọ́wọ́ ogun tó ní máa ṣẹ́ bí erin kí n máa jẹ̀jẹ̀ lérí ó yá já ayé mi gbà kó lọ́wọ́ ọmọ ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi ogun kẹ́ṣẹ́ bí erin kẹ́ jẹ̀jẹ̀ lérí yẹn lọ́sàn-án lóṣù lọ́dún ní orúkọ Jésù ó yá kó fi ṣẹ́ yín sílẹ̀ ó yá kó fàyè yín sílẹ̀ mọ́mí dáàdì lórúkọ Jésù Kristi ọ̀nà kó là fún yín ogun kẹ́ ẹ máa jẹ́ náà kàtàkẹ́ tó rí kan lónìí ní orúkọ Jésù Olúwa fòpin sí ọ̀nà yóò là fún yín bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á fi àdúrà kan ìṣe ká tó bá sínú ìpele mi ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ̀mí mọ́ o Olúwa o ọdún ìmọ̀ ti ń lọ òní ní ọjọ́ kẹrin nínú oṣù kọkànlá ọdún ìmọ̀ ti ń lọ oore tó ló ṣe fún mi ètí tẹ̀mí lọ́wọ́ bàbá gbà á lé mi lọ́wọ́ kọ́dún ìkó tó lọ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára ga Jésù bàbá o ọdún ìmọ̀ ti ń lọ oore tó lọ́run lóun ó ṣe fún yín bàbá kó gbà fún yín ọmọ kó gbà fún yín ẹ̀mọ́ kó gbà fún yín ọdún yìí ò ní gbé mi wọn lọ́dún yìí ò ní gbé mi dáàdì ẹ ní ìgbàgbọ́ pé ọdún yìí ò ní gbé mi Ọlọ́run yóò pò oore yín lé yín lọ́wọ́ torí àrò oore yín lò àánú yóò sì dìde fún yín bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ọba májẹ̀mú kó fi àṣẹ dá yín lò ẹni mọ́ Ísírẹ́lì kó fi àṣẹ dá yín lò ọ̀nà kó là fún yín débi pé ẹnikẹ́ni kò ní lè di àánú yóò dìde fún yín ẹ rí ògo yín lò
bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ já lọ nínú ìpele àdúrà mi, ẹ já lọ sọ fún Ọlọ́run, Olúwa o bójú wo iṣẹ́ mi tó ń sùn yìí, bàbá o ó yá bójú wo iṣẹ́ mi tó ń sùn, gbogbo bí tí ọ̀nà iṣẹ́ mi ti ń sùn yìí Ọlọ́run bá mi jí dìde, gbogbo ẹni tó ń fi orun ìka wọn tí wọ́n fi ń kun iṣẹ́ mi yìí Ọlọ́run o jẹ́ wọ́n gbèrè tìjú, mú ọwọ́ ẹbí wọn kó lórí iṣẹ́ mi, ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi. bàbá o orun tó ń kun iṣẹ́ yìí bàbá mọ́wọ́ rẹ̀ kúrò, ọmọ mọ́wọ́ rẹ̀ kúrò, ẹ̀mí mọ́wọ́ rẹ̀ kúrò lónìí ní orúkọ Jésù. orun ò tún kun iṣẹ́ yín mọ́, mo lórun ò ní kun iṣẹ́ yín mọ́, iṣẹ́ yín ò ní tó gbé mọ́. níbo ni wọ́n ti ń forún kún, níbo lẹni tó forún ta lọ́rẹ wípé kó sùn àsùngbàgbé ayé rẹ̀ lónìí ní orúkọ Jésù. Ọlọ́run kó gbàgbára lọ́wọ́ rẹ̀, iṣẹ́ yín tó sùn tó ń tò gbé yẹn lónìí ní orúkọ Jésù. Ọlọ́run má dẹ̀mú jí dìde, bàbá ti jí dìde, ọmọ ti jí dìde, ẹ̀mí ti jí dìde. iṣẹ́ yín ò ní sùn mọ́, bẹ́ẹ̀ ni kò ní tò gbé, bẹ́ẹ̀ ni kò ní tò gbé mọ́ látòní lọ ní orúkọ Jésù. iṣẹ́ yín gbọ́rọ̀ Olúwa níbi tó ti ń sùn yẹn ní orúkọ Jésù. Olúwa jí dìde, bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ká tó bọ́ sínú ìpele míì, tí a bá fẹ́ sùn lálẹ́ lẹ́ni, ẹ jẹ́ á lọ ka ìwé Àìsáyà 8, ìwé Àìsáyà 8 9-10. ẹ jẹ́ ká kà á, ká wí mọ́ ara wa kí a tó sùn. a ó kà á ní ìgbà méje ọ̀tọ̀ọ̀tọ̀, àtọkùnrin àti obìnrin ìgbà méje la máa kà á. ìwé Àìsáyà 8 yẹn 9-10 ìwé Àìsáyà 8-9-10. ẹ jẹ́ ká kà ní ìgbà méje, àtọkùnrin àti obìnrin ìgbà méje la máa kà á. bẹ́ẹ̀ ni torí ìwọ ọkùnrin náà nínú ìfọ́n àwa obìnrin méje ni láti mú yín jáde, ìgbà náà la fẹ́ fi kà á. ṣe rí nípasẹ̀ ká gbàdúrà nípasẹ̀ ìyá, àdúrà mọ́ tètè gbà gan, àdúrà mọ́ tètè gbà nípasẹ̀ ìyá. tí a bá rí i pé àwọn ẹlẹ́sìn wa kejì sọ pé nípasẹ̀ pé kádùn ọmọ gbà nípasẹ̀ ìyá rẹ̀, ìní Ọlọ́run yóò ti kà á pé ìwọ ọmọ yìí lọ ṣe rere. torí ẹ̀ la fi lè kà ní ìgbà méje ọ̀tọ̀ọ̀tọ̀. ẹ jẹ́ ká kà kí a tó sùn ní alẹ́ yìí. ẹ jẹ́ á sọ fọ́lọ́run, tá a bá ti wá kà tán ká wá sọ fọ́lọ́run, Ọlọ́run gbà mí, Ọlọ́run gbà mí, fi àmùrè ẹgbẹ́ mi ó yá fi dè mí, má jẹ́ kí àmùrè ẹgbẹ́ mi má jẹ́ ó tú, má jẹ́ kí ọ̀tá kó tú àmùrè ẹgbẹ́ mi. Ọlọ́run tó yẹ mí yáyé mi, Ọlọ́run ṣe fún mi. torí ẹ fi lé Ọlọ́run lọ́wọ́ ní pé ọdún tó ti fẹ́ parí, ohun tó yẹ mí yáyé mi kó Olúwa kó ṣe fún mi kọ́dún náà kó tó parí. lórúkọ Jésù a ò ní gbèrè tìjú, lórúkọ Jésù a ó dẹ̀ fò fáyọ̀. ó yẹ ẹja tí ó ń lọ nínú ìpele àdúrà míì, ẹja sọ fún Ọlọ́run, Olúwa o bójú wò mí láti ọ̀run, ó yá sọdún ayọ̀ fún mi. Ọlọ́run sọdún ayọ̀ fún mi, bójú wò mí láti ọ̀run, níbi tí wọn ò rẹ́kùn oore sí, ó yá jẹ́ ń ráàánú gbà bẹ́ẹ̀, ó yá sọdún ayọ̀ fún mi. yẹn gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Kristi. bàbá kó sọdún ayọ̀ fún yín, ọmọ kó sọdún ayọ̀ fún yín, ẹ̀mí kó sọdún ayọ̀ fún yín. láti ọ̀run wá kẹrí àánú gbà, àánú kó dìde fún yín. dáàdì mọ́mì, àánú yóò dìde fún yín nínú ọdún yẹn lórúkọ Jésù. ẹ ò ní gba lẹ́tà ibi, ọdún ayọ̀ lẹ́ ò ṣe. gbogbo ẹnikẹ́ni ọkọ̀ kan tó lè máa ro ibi ròyìn láti lè bọ ọdún yẹn jẹ́ fún yín lórúkọ Jésù, Ọlọ́run ò ní gbà fún wọn, bàbá kò ní gbà fún wọn. torí ẹ ó sọ ọdún ayọ̀, ọdún ayọ̀ lẹ́ ò sì ṣe. bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ já lọ sọ fún Ọlọ́run gbogbo ẹrù tàbí àmọ́ ètúwò èyí tí ọ̀tá máa fi fún àwọn ènìyàn kan ní ìparí ọdún pé kí wọ́n sáfi ìbànújẹ́ ṣe ni. Ọlọ́run gbà mí, má jẹ́ fi ìbànújẹ́ sọdún, má jẹ́ kẹ́kún tọ́ sí mi. Ọlọ́run gbà mí, gbogbo ẹrù tàbí àmọ́ ètúwò má jẹ́ wọ́n gbé ká mọ́lẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù. gbogbo ẹrù tàbí àmọ́ ètúwò Ọlọ́run gbà mí, má jẹ́ wọ́n gbé ká mi mọ́lẹ̀, wọn ò ní gbé ká yín mọ́lẹ̀, dáàdì wọn ò ní gbé ká yín mọ́lẹ̀, mọ́mí wọn ò ní pè yín fúnfún ọkọ̀ líbi. gbogbo ẹrù tàbí àmọ́ ètúwò yẹn lórúkọ Jésù ìpín wa kọ́, bẹ́ẹ̀ ni yóò rí
Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹja tó sọ fún Ọlọ́run ẹ̀mí mọ́ ọba tó pọ̀ nípa àti agbára, ibi mo léwédé tí mo ta gbòǹgbòdé bàbá o Olúwa má jẹ́ n gba lẹ́tà ibi, ibi mo léwédé tí mo ta gbòǹgbòdé má jẹ́ n gba lẹ́tà ibi, má jẹ́ n gba lẹ́tà ọ̀fẹ́ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù Kristi. Bàbá o ibi mo léwédé tí mo ta gbòǹgbòdé má jẹ́ n gba lẹ́tà ibi, ibi má jẹ́ ó tọ́ sí mi, ibi má jẹ́ ó kàn mí. Mọ́mì dáàdì ẹ ṣe àmì ìrànwọ́ àmì yẹn, ibi ò ní kàn yín, gbogbo lẹ́tà ibi ní orúkọ Jésù ayé ò ní fi ránṣẹ́ sí yín. Mọ́mì dáàdì wọn ò ní fi ránṣẹ́ sí mi náà. Kí ló ń jẹ́ lẹ́tà ibi, kí ló ń jẹ́ lẹ́tà ẹkún, kí ló ń jẹ́ lẹ́tà àti àfẹ́kúkà lórúkọ Jésù wọn ò ní fi kọ́ sí yín, wọn ò ní fi kọ́ sí èmi náà. Bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹja tún sọ fún Ọlọ́run ẹ̀mí mọ́ o Ọlọ́run gbà mí, gbogbo ẹni tí wọn ò robìrò tó ń robìrò ayé mi, gbogbo ẹni tí wọn ò ro ẹ̀sìn rò tó ń fi ẹ̀sìn lọ ayé mi, gbogbo ẹni tí wọn ò kẹ̀gàn tó ń kẹ́gàn ayé mi ní orúkọ Jésù Ọlọ́run faṣọ ẹ̀gàn wọ̀, gbogbo ibi tó bá dé ní orúkọ Jésù kó máa búrú ẹ̀gàn nínú ìrìn àjò rẹ̀ ní ẹgbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù Kristi. Gbogbo ẹni tí wọn ò kẹ́gàn rẹ̀ ṣùgbọ́n tó ń kẹ́gàn mi, gbogbo ẹni tí wọn ò rò fún ẹ̀sìn ṣùgbọ́n tó ń ṣẹ̀sìn mi lónìí ní orúkọ Jésù mọ́mì dáàdì Ọlọ́run yóò faṣọ ẹ̀gàn wọ̀, yóò faṣọ ẹ̀sìn wọ̀, bó ti wù kó ṣe tó ní orúkọ Jésù yóò dẹni ẹ̀gàn ni. Bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run Olúwa faṣọ ẹ̀gàn ya kúrò ní ara mi, ó yá faṣọ ẹ̀gàn ya kúrò ní ara mi, ó yá faṣọ ògo wọ̀ mí ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù. Bàbá ó yá kó faṣọ ẹ̀gàn ya kúrò lára wa, bàbá faṣọ ẹ̀sìn ya kúrò lára wa, ó yá faṣọ ògo wọ̀ wá, a fẹ́ aṣọ ògo rẹ láti ọ̀run, ó yá faṣọ ògo wọ̀ wá, gbogbo bí a bá gbé ìṣẹ̀dá wa dé ó yá ògo Ọlọ́run tí ó mọ̀ tàn nínú ayé wa. Bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run Olúwa mú ìtìjú àti ẹ̀gàn mi kúrò. Èmi ò mọ tó ń tì lójú, mi ò mọ tí a fi ń kẹ́gàn yín yẹn, èmi ò mọ tí ọ̀tá rí lára yín ṣùgbọ́n tí wọ́n ń kẹ́gàn rẹ̀ bóyá nípasẹ̀ pé bóyá kò tí ì ṣe jọ́mújọ́mú ni Ọlọ́run lè mú kúrò, ó lè sọ yín dẹni tẹ́ẹ̀tù máa fún àwọn náà. Ó yẹ ìjà sọ fọlọ́run èmi mọ̀ o bàbá o ohun tí ayé fi ń kẹ́gàn mi rè ẹ̀yin ẹ̀ sọ fún ni, ẹ̀yin lẹ mọ̀ tí ọlá tí ayé fi ń kẹ́gàn yín tẹ́ẹ̀tì fẹ́ kí Ọlọ́run kó ṣe kí ni kó fi ọlá àti ọlá sí. Ọlọ́run má jẹ̀mú o ohun tí ayé fi ń kẹ́gàn yín rè bàbá o ó yá kó mú kúrò kó faṣọ ògo wọ̀ yín gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù Kristi. Ohun tí ayé fi ń kẹ́gàn yín gangan Olúwa kó mú kúrò, ó yá ká faṣọ ògo wọ̀ yín, ó yá ká faṣọ ògo wọ̀ yín, ó yá ká faṣọ ògo wọ̀ yín. Ìyẹn tí wọ́n fi ń kẹ́gàn yín gangan, ìyẹn tí èèyàn ń rí lára yín ṣùgbọ́n tí wọ́n ń wò ó pé a máa kẹ́gàn rẹ̀ ní, a máa yẹ̀yẹ́ rẹ̀ ní, a máa sọ̀rọ̀ rẹ̀ fún ibi ni, a sì máa fi ojú rẹ̀ wò ó. Ohun tí wọ́n kẹ́gàn yín tí wọ́n fojú rẹ̀ wò yín gangan lónìí ní orúkọ Jésù Kristi Olúwa mú ìtìjú àti ẹ̀gàn nì kúrò, ó yóò faṣọ ògo wọ̀ yín. Bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú ó ti faṣọ ògo wọ̀ yín, aṣọ ògo tí ayé lòun fàyà mọ́ yín lára yẹn Ọlọ́run ti gbàgbára lọ́wọ́ wọn, ó ti faṣọ ògo wọ̀ yín. Aṣọ ìtìjú tí ayé rò pé àwọn gbé wọ̀ yín yẹn Ọlọ́run ti mú kúrò, ó ti faṣọ ògo wọ̀ yín. Aṣọ ògo tí Ọlọ́run wá fi wọ̀ yín lórúkọ Jésù kò ní di ìfàyà mọ́ yín lára. Bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹja tó lọ nínú ìpele àdúrà fún àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́. Ọlọ́run má jẹ̀mú o iṣẹ́ ọwọ́ mi má jẹ́ dojú ìjà kọ mí, bàbá iṣẹ́ ọwọ́ mi má jẹ́ dojú ìjà kọ mí ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù. Iṣẹ́ ọwọ́ yóò ní dojú ìjà kọ yín, iṣẹ́ ọwọ́ yẹn ò ní gbèrè tìjú. Bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Fún àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́, àwọn tó yẹ pé iṣẹ́ ọwọ́ wọn ni wọ́n ń ṣe tí wọ́n fi ń jẹun, Ọlọ́run o iṣẹ́ ọwọ́ mi jẹ́ ó lọ ọ̀nà fún mi, bàbá jẹ́ iṣẹ́ ọwọ́ mi jẹ́ ó lọ ọ̀nà fún mi, iṣẹ́ ọwọ́ tí mo mọ̀ nìyí Olúwa jẹ́ ó lọ ọ̀nà fún mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù Kristi. Iṣẹ́ ọwọ́ yín dáàdì mọ́mì ni yóò lọ ọ̀nà fún yín, dáàdì mi iṣẹ́ ọwọ́ yín lórúkọ Jésù yóò lọ ọ̀nà fún yín, sísítà mi iṣẹ́ ọwọ́ yín lórúkọ Jésù yóò lọ ọ̀nà fún yín. Iṣẹ́ ọwọ́ tí ayé mọ̀ yẹn lónìí ní orúkọ Jésù yóò lọ ọ̀nà fún yín. Bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú fi àṣẹ dá yín lò, iṣẹ́ ọwọ́ yín yóò lọ ọ̀nà fún yín débi pé ẹnikẹ́ni ò ní lè dì mọ́. Bẹ́ẹ̀ ni yóò rè
Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á tún sáré gbàdúrà yìí, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ̀mí mímọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára, bó ti wù kọ́dún yìí ṣe tó, Olúwa jẹ́ n rí tèmi mú kó tó parí. Bó ti wù kọ́dún yìí ṣe tó, ẹ rí ní new site táwa wà yìí, àwọn tí ń kọ́lé ń kọ́lé, àwọn tí ń kanlé ń kanlé, bẹ́ẹ̀ àwọn tí ń rọ́wọ́ mú, tí wọ́n ra mọ́tò tuntun tí wọ́n ń gbé kọjá àárín wọn. Ọlọ́run gbà mí ọdún yìí, ohun tó yẹ mí ayé tèmi náà kó tó lọ, Ọlọ́run ṣe fún mi, ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Bàbá o, kọ́dún yìí tó lọ, ohun tó yẹ yín ayé yín, bàbá mọ̀mọ́ brother sister, lórúkọ Jésù Ọlọ́run yóò ṣe fún yín ọdún yìí lórúkọ Jésù Kristi. Ọdún yìí ò ní bọ́mọ yín lọ́wọ́, torí ẹ̀rí ògo yín lò níbẹ̀. Ohun tó dẹ̀ yẹ yín ayé yín, èyí tí Ọlọ́run ló ń pèsè sílẹ̀ fún yín lọ́dún yìí ní orúkọ Jésù, ọ̀tá àti ìkà wọn ò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́, yóò tẹ̀ yín lọ́wọ́, torí ẹ̀rí ògo yín lò. Bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já lọ nínú ìpele àdúrà mi, ẹ já sọ fún Ọlọ́run. Ọlọ́run gbà mí, bàbá gbà mí lọ́wọ́ ẹni tó ń rojọ́ mi fún ibi, tó ń rojọ́ mi kiri fún ìkà, láti lè jẹ́ kí wọ́n fi ìkà ṣe mí. Gbogbo ẹni tó ń rojọ́ mi fún ibi, láti lè jẹ́ kí wọ́n fi ibi ṣe mí, bàbá gbà mí lọ́wọ́ wọn, ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Gbogbo ẹni tẹ́ ẹ̀rọ ibi ròṣùmọ́ tó ń rojọ́ yín fún ibi lónìí ní orúkọ Jésù, Olúwa kó gba agbára lọ́wọ́ wọn. Wọ́n yá gbogbo tó fi rojọ́ yín fún ibi ní orúkọ Jésù, àwọn ni kí wọ́n rí ibi wọn. Gbogbo kòtò tí ọ̀tá bá gbẹ́ sílẹ̀ nítorí orúkọ yín, ó yá kán fẹsẹ̀ ara wọn bọ́ sínú ẹ̀. Mọ́mì dáàdì, ẹ ò ní bọ́ sínú ìjàlọ ayé lórúkọ Jésù. Mo lẹ́ẹ̀ ní bọ́ sínú ìjàlọ ayé. Bẹ́ẹ̀ ni ìjàlọ ni wọ́n ń pè ní àwọn kòkòrò, wọ́n máa ń pọ̀ èrùn. Ìjàlọ ni torí ayé mọ̀ọ́mọ̀ mú ayé ẹlòmíràn, wọ́n sọ sínú ìjàlọ. Nígbà tí wọ́n sì ti jù sínú ìjàlọ yẹn, tí wọ́n jù sínú èrùn, ẹ mọ̀ pé kò ní í ṣe kíni, kò ní í pé mọ̀, torí àwọn èrò ó ti jájẹ ní ayé rẹ̀ yóò ti ṣe kíni, yóò ti bàjẹ́. Kó dàbí odidi ejò ààyè tó bá bú ọgbà inú ìjàlọ ló máa pa. Bẹ́ẹ̀ ni ẹ lọ bí ẹlòmíràn léèrè tí ejò odidi ejò bó ti wù kó tóbi tó bá mọ̀ọ́mọ̀ bọ́ sínú aginjù níbi àwọn ìjàlọ bá wà, ìjàlọ ló máa pa, because bó ṣe ń sán ara ẹ̀, báwọn ìjàlọ ṣe ń gé yẹn, òun ọmọ bu ara rẹ̀ jẹ lọ́tún, bu ara rẹ̀ jẹ lọ́sì, oró ara rẹ̀ yóò bá fọ oró ara rẹ̀ pa. Bọ́tà yín ṣe máa fọ oró ara rẹ̀ pa ara ẹnu, bọ́tà yín ṣe máa fi ọwọ́ ara rẹ̀ ṣe ara ẹ̀ nù, bọ́tà yín ṣe máa fi ọwọ́ ara rẹ̀ pa ara rẹ̀ nù, torí oró rẹ̀ yóò sàmọ̀ jára rẹ̀ jẹ, yóò mọ̀ jára rẹ̀ jẹ bí àwọn ìjàlọ ló dẹ̀ ń ta. Ibẹ̀ ló ní òkú sí, wọ́n jẹ́ ku skeleton egungun báyìí ni, torí pé kíni kò ní kú kankan. Ẹ bá lọ wò ní ìjọ́ kejì kò ní kú kankan, ẹ kàn skeleton ejò yẹn èyí ò rí níbẹ̀ ni. Ṣé rí wọ́n ṣe sọ ayé ẹlòmíràn dà yẹn, wọ́n mọ̀ mọ́ ayé rẹ̀, wọ́n jù sínú ìjàlọ. Ìjà sọ fún Ọlọ́run. Ọlọ́run gbà mí, níbo ni ihò ìjàlọ, níbo ni ihò ìjàlọ, níbo ni àwọn èrùn wà. Ṣùgbọ́n tí ayé wa mú èdìdí orúkọ kan tí wọ́n wá tún sọ́pọ̀ mọ́ èdìdí orúkọ mi, tí ṣe bí ohun tí ò yẹ fún Ọlọ́run, tí wọ́n wá lọ jù sílẹ̀ lọ́pẹ́ yóò jù síbẹ̀, ẹ jù sínú aginjù jù yẹn, ó wá ń ṣiṣẹ́ bí irun, ó rá jábọ́ nínú ayé, síbẹ̀síbẹ̀ kò ráyè rẹ̀ ṣáájọ́, torí pé kíni a ti sọ ayé rẹ̀ sínú ìjàlọ ni. Ẹ̀mí má gbà mí, níbo ni èrùn wà, níbo ni ìjàlọ wà, níbo ni wọ́n kó ìjàlọ sí, níbo ni ìjàlọ kó ara rẹ̀ papọ̀ sí. Ṣùgbọ́n tí àwọn ìkà ìdílé, àwọn abíkú, àwọn arójú ẹnu fún ibi, àwọn afi ìkàlọ ayé ènìyàn, tí wọ́n wá mú ayé ẹ̀mí, tí wọ́n sọ sínú ìjàlọ, tí wọ́n mọ̀ sọ sínú aginjù, agiyan ìjàlọ lónìí ní orúkọ Jésù. Bàbá bá fàmí jáde, fọwọ́ agbára rẹ̀ fàmí jáde, ó yá fàmí jáde, máa sọ fọ́lọ́run. Olúwa fàmí jáde, bàbá fàmí jáde nínú agiyan ìjàlọ tí ayé sọ ayé mi sí. Bàbá fàmí jáde, mọ́mì dáàdì, lónìí ní orúkọ Jésù. Olúwa kó fàyè yín jáde, bàbá kó fàyè yín jáde nínú aginjù yẹn, nínú agiyan ìjàlọ tí ayé sọ orúkọ yín, tí ayé sọ orúkọ yín sí, tí ayé sọ kankan di èdìdì, tí wọ́n á pè ní orúkọ pé lágbájá ló ń jẹ́ báyìí, ó yá máa gbénu agiyan ìjàlọ lónìí ní orúkọ Jésù. Olúwa fàyè yín jáde nínú agiyan yẹn, nínú agiyan ìjàlọ tí ayé sọ orúkọ yín sí, tí ayé fi èdìdì kan sórí nǹkan kan, tí wọ́n sì sọ orúkọ yín, tí wọ́n jù sínú agiyan, tó jẹ́ pé ẹni tó bá ti wà nínú agiyan ìjàlọ kò sí ohun tó lè wọ̀, kódà bọ́wọ́ damaski yóò bọ̀ ni tí ìjàlọ bá so mọ́ lára. Ẹ̀gbọ́n wọ́n ní kí n dá sọ fún yẹn, máa gba tọrùn yẹn ni, yí ẹ̀sọ̀ yẹn di òwò ni. Gbogbo agiyan ìjàlọ tí ayé forúkọ yín sí,
gbogbo agìyànjá lọ tí a ní orúkọ yín bọ̀, gbogbo agìyànjá lọ èyí tí wọ́n ju ayé yín sí lónìí ní orúkọ Jésù. Olúwa fàyè yín jáde, bàbá fàyè yín jáde, ọmọ fàyè yín jáde, ẹ̀mọ́ fàyè yín jáde kúrò nínú agìyàn yẹn lónìí ní orúkọ Jésù. Ẹ ò tún gbúrò agìyàn mọ́ nínú ayé yín, ẹ ò tún gbúrò ìjà lọ mọ́ nínú ayé yín, ọkàn yín yóò sì balẹ̀, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ ká sáré fi àdúrà yìí sí, ẹ já sọ fún Ọlọ́run. Ẹ rí nínú ní ìsàlẹ̀ ilẹ̀, ní ìsàlẹ̀ omi, àwọn ilé mìíràn tún wà níbẹ̀. Wọ́n ti mú ìṣẹ̀dá ẹlòmíràn wọn lọ fi pamọ́, wọ́n lọ fi lé àwọn ọmọ omi lọ́wọ́ nítorí pé kíni wọn ò fẹ́ kọ́rọ́nà lọ. Òun máa wò pé inú ayé yìí dùn, ó tutù mọ́ òun, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìpamọ́ ní ayé rẹ̀ wà nítorí pé kíni wọ́n ti gbé ayé rẹ̀ lọ sí ìsàlẹ̀ ilẹ̀ ní orúkọ Jésù. Níbo ni ìsàlẹ̀ ilẹ̀ tí wọ́n gbé ayé mi sí? Níbo ni ìsàlẹ̀ ilẹ̀ tí wọ́n fi ayé mi pamọ́ sí? Ọlọ́run lọ wú jáde fa ayé mi lé mi lọ́wọ́, ẹ gbàdúrà orúkọ Jésù Kristi. Agbára ńlá Jésù, Ọlọ́run májẹ̀mú ní ìsàlẹ̀ ilẹ̀, ní inú agìyàn omi, ní ìsàlẹ̀ odò, èyí tí wọ́n lọ fi ayé mi pamọ́ sí, èyí tí wọ́n lọ fi orúkọ yín pamọ́ sí, èyí tí wọ́n lọ fi ayé yín pamọ́ sí, lónìí ní orúkọ Jésù Kristi. Olúwa fàyè yín jáde, bàbá fàyè yín jáde, ọmọ fàyè yín jáde kúrò nínú aginjù yẹn, kúrò nínú ìsàlẹ̀ ilẹ̀ yẹn lónìí ní orúkọ Jésù. Dáàdì mọ́mí ẹ̀ rọ̀ náà lọ, gbogbo bí wọ́n fi ayé yín pamọ́ sí yẹn ní orúkọ Jésù. Ọlọ́run lọ fà yín jáde, ó yá kẹrọ náà lọ, bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Mọ́mí mi Ọláyẹmí Adébọ̀wálé, ẹ káàbọ̀ mà, mo ti béèrè yín lórúkọ Jésù. Mọ́mí wọn ò ní fi yín pamọ́. Abárí agbára kágbára tí ò ní Ọlọ́run alààyè dúró sí, tó lọ́wọ́ máa fẹ́ra pẹ̀lú yín tàbí ní iléeṣẹ́ yín, tó lọ́wọ́ máa fẹ́ra tàbí pàdé òun wọ́n máa fi iléeṣẹ́ yín yẹn dà yín láàmú, tàbí wọ́n fi iṣẹ́ yín dà yín láàmú. Lónìí ní orúkọ Jésù, Olúwa yóò fi kọ́kọ́rọ́ ikú lé lọ́wọ́ nítorí pé kíni yóò ṣíwọ́ ṣẹ́ ní òjijì ní gbogbo ẹnikẹ́ni ọkàn tá a tara obìnrin mú jáde. Èmi ò fẹ́ mọ̀nà tó gbàgbọ́ àbí bóyá ìyá rẹ̀ gbin ni tàbí wọ́n fàbẹ́ gbé jáde nínú yẹ́, ṣùgbọ́n tó lé lọ́wọ́ máa fi iṣẹ́ yín dà yín láàmú. Mọ́mí dáàdì, lónìí ní orúkọ Jésù yóò gbèrè tìjú ni, torí pé kíni ẹ dúró ti òpó Ọlọ́run ní orúkọ Jésù, ẹ ò dẹ̀ ní gbèrè tìjú. Ẹ bá dúró ti Ọlọ́run, ayé rẹ̀ yóò di ìtúnṣe ní, bẹ́ẹ̀ ni yóò rí, torí pé ara yín yóò gba ìtúnṣe. Ọlọ́run yóò la ọ̀nà fún yín èyí tí ẹnikẹ́ni kò ní lè dí mọ́. Ẹ jẹ́ àgbàdúrà yìí mọ́mì, mo sọ fún nípa àwọn ìpele ẹlòmíràn. Ní ìgbà mìíràn wọ́n mú ayé ẹlòmíràn, wọ́n dẹ̀ lọ fi há inú igi. Nígbà tí ọ̀rọ̀ ọba dé, ọ̀rọ̀ ọba mú igi, yóò bá mú orúkọ yẹn, yóò bá mú wọnú agijù lọ, nínú agijù igi. Ẹ rí òye rẹ̀ kò ní jáde nítorí pé kíni àwọn ọ̀rọ̀ náà tún ti ṣe kíni àwọn ọ̀rọ̀ àwọn jẹ́ ní òkùnkùn, àwọn tó ti mú orúkọ yẹn, wọ́n ti yọ́ báyìí, wọ́n dẹ̀ ti mú wọnú igi. Ó wá ń ṣiṣẹ́ bí eré, ó jẹ̀jẹ̀ lérí ní orílẹ̀ alààyè. Ẹ rí wọ́n wá mú ìrìn àjò rẹ̀ tó yẹ kó tètè rìn ní ìrìn ọjọ́, bí wọ́n wá sọ ìrìn rẹ̀ di ìrìn àwọn ọmọ Ísírẹ́lì tó yẹ kí wọ́n lè rìn fún 40 ọjọ́, wọ́n sọ di 40 ọdún. Ẹ rí ẹja sọ fún Ọlọ́run, ẹ̀mí mọ́ gbà mí, bàbá gbà mí, gbogbo ẹnikẹ́ni tó mú ìṣẹ̀dá àti ìṣerere mi tó mú wọnú aginjù igi lọ, tó ní kí igi kó gbé mi, kó má ṣe kíni, kó má rọ̀ náà lọ, lónìí ní orúkọ Jésù. Olúwa ó yẹ̀yẹ́, ó dọ̀tí ẹ̀, ó gbàgbára lọ́wọ́ wọn. Iná Ọlọ́run yá kó la igi yẹn kọjá ní wákàtí ọ̀wọ̀ yìí. Iná Ọlọ́run kó la igi yẹn kọjá, yáwó ògo mi jáde, gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù Kristi. Bàbá o, nínú aginjù igi tí wọ́n fi orúkọ yín bọ̀, nínú ìpàlàpolo igi tí ayé fi orúkọ yín pamọ́ sí, lọ́sàn lóṣù lọ́dún ní orúkọ Jésù. Iná Ọlọ́run àárọ̀ ọ̀run kó dàpọ̀ mọ́ àrá, ó yá kó la iná yẹn kọjá, ó yá kó kọlu igi náà ní wákàtí ọ̀wọ̀ ní orúkọ Jésù. Ó yá kó fa ògo yín jáde, bàbá kó fi lé yín lọ́wọ́, ọmọ kó fi lé yín lọ́wọ́, ẹ̀mí mọ́ kó fi lé yín lọ́wọ́. Mọ́mì dáàdì lórúkọ Jésù, ẹ ó rí ọ̀nà lọ, nítorí bí aginjù tí wọ́n rò kó wọ́n forúkọ yín sí yẹn lórúkọ Jésù, wọ́n débẹ̀ wọn ò ní bá mọ́, torí pé kí ni ọwọ́ Ọlọ́run ti fà yín jáde kúrò níbẹ̀. Ẹja sọ fún Ọlọ́run, ẹ̀mí mọ́ gbà mí nínú ìsàlẹ̀ ilẹ̀, nínú ọ̀gbun ilẹ̀, èyí tó jẹ́ pé inú sàárè wọn a sì parí iṣẹ́ mi, wọ́n lọ pa á díẹ̀ sínú sàárè. Ẹ̀rí ẹni tó jẹ́ pé ó ti sun rẹ̀ tẹ́lẹ̀ tó ti kú, wọ́n tún lọ mú orúkọ ẹlòmíì, wọ́n tún parí rẹ̀, wọ́n tún lọ fi lé lọ́wọ́. Òkú tó ti sùn tipẹ́tipẹ́ yóò tún mú orúkọ ẹlòmíì, yóò tún mú lọ́wọ́. Ẹja sọ fún Ọlọ́run, èmi ò mẹ́ni tó wù kó jẹ́, nílé ìyá mi ni, nílé bàbá mi ni, nílé ọkọ mi ni, nílé ìyàwó mi ni, tó jẹ́ pé mú ìṣẹ̀dá ayé mi tó lọ fi pamọ́ lọ́wọ́ òkú, tó ní tó ti kú ní ọ̀rọ̀ mi yóò máa jẹ́ kì í ṣe tí ó yè. Ọlọ́run o, Olúwa jẹ́ ayé mi gbà ní ọ̀sán yìí, jẹ́ kí ọ̀rọ̀ mi kó yè níwájú rẹ, gbàdúrà
orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Kristi bàbá o lọ́sẹ̀ lóṣì lọ́sẹ̀ ní orúkọ Jésù ọ̀rọ̀ yín yóò yè gbogbo ibikíbi ẹnikẹ́ni tó wù kó ti kú tipẹ́tipẹ́ ni àbó ṣẹ̀ṣẹ̀ kú ni ṣùgbọ́n tí a wá tó mọ orúkọ yín tá a lọ fi pamọ́ sí ọwọ́ rẹ̀ tó ní ẹ̀ní rọ́nà lọ yẹn tó ní báyìí bá ṣiṣẹ́ bí eré àmọ̀ jẹ̀jẹ̀ rí ni lọ́sẹ̀ lóṣì ní orúkọ Jésù iná ọ̀run kó dàpọ̀ máa rà ó yá kó la ibẹ̀ kọjá kó forúkọ yín jáde iná ọ̀run kó dàpọ̀ máa rà ó yá kó la ibẹ̀ kọjá ó yá kó forúkọ yín jáde iná ọ̀run kó dàpọ̀ máa rà ó yá kó la ibẹ̀ kọjá mọ́mì ó yá kó forúkọ yín jáde dáàdì kó forúkọ yín jáde níbi tí wọ́n wù kán parí ẹ̀ sí mo sọ nípa omi níbi wọ́n bá parí ẹ̀ sí nínú omi nínú aginjù ó yá kó fà jáde mo sọ nípa ilẹ̀lẹ̀ bóyá ilẹ̀ ni wọ́n bá bò mọ́ kó Olúwa kó fà jáde mo sọ nípa sàárè ni níbo ni wọ́n fi pamọ́ sí tí wọ́n tó lọ fi pamọ́ sọ́wọ́ òkú ó yá Ọlọ́run májẹ̀mú ó yá kó gbà jáde níbo ni wọ́n sọ sí wọ́n lọ jù sínú aginjù èrùn ni nínú ìjàlọ èrùn nínú aginjù èrùn ni wọ́n lọ fi sí wípé kí èrùn kó bá yé rẹ̀ jẹ́ lónìí ní orúkọ Jésù Olúwa tún ayé yìí ṣe ó fa ṣògo láwọ̀ yín ẹnikẹ́ni kò dé lè gbà bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjẹ́ sọ fún Ọlọ́run ẹjẹ́ porúkọ Jésù nígbà mẹ́ta kápẹ́ mímọ́ nígbà kan tó ta ló ń bínú aṣọ ògo tí Ọlọ́run fi wọ̀ mí èmi ò mọ̀ ta ló ń bínú aṣọ ògo tí Ọlọ́run fi hàn mí tó fi wọ̀ mí torí a fẹ́ aṣọ ògo wọ ẹlòmíràn ṣùgbọ́n wọ́n sì máa bínú rẹ̀ wọ́n máa bínú láì nídìí wọ́n fẹ́ wá pa wọ́pọ̀ lé lórí Ọlọ́run gbà mí gbogbo ẹni tó ń bínú aṣọ ògo tí Ọlọ́run fi wọ̀ mí torí wọn ò torí ẹnìkan wálé ayé Ọlọ́run gbà mí gbogbo ẹni tó bá ń bínú aṣọ ògo ara mi tó ń bínú mi láì nídìí lórúkọ Jésù Olúwa bá ń báṣọ ìtìjú wọ ìgbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run má jẹ́ gbogbo ẹni tó ń bínú aṣọ ògo ayé mi lónìí ní orúkọ Jésù bàbá fáṣọ ìtìjú wọ̀ bàbá fáṣọ ẹ̀gàn wọ̀ bàbá fáṣọ ìtìjú wọ̀ bàbá fáṣọ ẹ̀gàn wọ̀ fáṣọ ìtìjú wọ̀ lónìí ní orúkọ Jésù Olúwa yóò fáṣọ ìtìjú àti ẹ̀gàn wọ̀ ẹni tó bínú ògo yín aṣọ ògo tí Ọlọ́run fi wọ̀ yín ní orúkọ Jésù kò ní daṣọ ẹ̀sín kò ní daṣọ ìtìjú kò ní daṣọ yẹ̀yẹ́ kò ní daṣọ ẹ̀gàn bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹja tún sọ fún Ọlọ́run ẹ̀mí mímọ́ o níbo ni wọ́n ti rí ògo mi lò Ọlọ́run mú ẹsẹ̀ mi débẹ̀ ẹ̀rí ẹlòmíràn bẹ ní ilẹ̀ Haúsá lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n ibi tá a fi ògo rẹ̀ sí ni pé ó lọ lò ní ìlú Ìbàdàn tàbí ó lọ lò ní ìlú Èkó ẹja sọ fún Ọlọ́run lójú oorun lójú àlá Olúwa o wọ́n mi débi tí aṣọ ògo mi wà èyí tí wọ́n ti rí ògo mi lò ó yá jẹ́ ẹsẹ̀ mi kó sì mi lọ síbẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù níbo lẹ́ ò ti rí ògo yín lò níbo lẹ́ ti fẹ́ lò gangan ṣé orílẹ̀-èdè tí ẹ wà nìní ṣé ìlú tí ẹ wà nìní ṣé ìletò tí ẹ wà nìní lẹ́ ti fẹ́ lo aṣọ ògo yín mọ́mì dáàdì lórúkọ Jésù ẹ ò rí lò mo lẹ́ ò rí lò tá a bá rí agbára kágbára èyí tí òyìnbó Ọlọ́run ẹ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ tó ní aṣọ ògo yín ẹ̀ ò ní rí lò níbẹ̀ yẹn lónìí lóṣù lọ́sẹ̀ ní orúkọ Jésù Olúwa yóò fẹ̀mí ẹ̀ tọrọ ni nítorí pé kíni ẹ ó lo ògo yín débi wípé ojú yóò tì í bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ àgbàdúrà kan ìsìn ẹ jẹ́ ká tó lọ sílé ẹ jẹ́ sọ fún Ọlọ́run gbà mí lọ́wọ́ ẹ tí ń lépa mi tí wọ́n lépa rẹ̀ bàbá gbà mí lọ́wọ́ ẹ tó ń lépa ayé mi tí wọ́n lépa rẹ̀ Ọlọ́run má jẹ̀mú Olúwa gbé mi kalẹ̀ lé lórí ó yá fọ́ọ̀sì mi lé lórí tọ́lọ́run bá fọ́ọ̀sì lórí ọ̀tá yín kò sí tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ni mọ́mì bẹ́ẹ̀ ni dádì mi Ọlọ́run yóò máa fọ́ọ̀sì yín lórí àwọn ọ̀tá yín ni Olúwa fọ́ọ̀sì mi lórí àwọn ọ̀tá mi àwọn ọ̀tá àti àwọn ẹ̀ka tí wọ́n fẹ́ rí mi tí wọ́n fẹ́ gbóhùn mi bàbá fọ́ọ̀sì mi lé wọn lórí ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi ẹni tó lóun ò fẹ́ rí yín yẹn tó lóun ò fẹ́ rí yín bàbá ó yá Olúwa kó fọ́ọ̀sì yín lé lórí bàbá ó yá kó fọ́ọ̀sì yín lé wọn lórí àwọn ọ̀tá àkàdélé yẹn lónìí ní orúkọ Jésù Olúwa kó fọ́ọ̀sì yín lé wọn lórí bàbá kó fọ́ọ̀sì yín lé wọn lórí láti òní lọ bó o bá tí ì rí yín wọ́n máa ń mọ̀ pé àwọn ò tiẹ̀ wà láyé lórúkọ Jésù Olúwa yóò fọ́ọ̀sì láwọn ọ̀tá yín lórí bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ohun Olúwa náà rè látẹnu yàdùn Eriabanise JP èyí tá à ń gbọ́ láti bí wákàtí kan sẹ́yìn èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọ ìṣẹ́gun tèmi ilẹ̀ àánú tó ń wá láti ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà ní ìlú Nàìjíríà níbí tí wọ́n ń darapọ̀ mọ́ ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK mo ní wáyá fún ẹ̀bì àdúrà tàbí fún kánsẹ́lì tẹ̀dẹ̀ ń wò pé àwọn ìdẹ̀fẹ̀ báyà àdúrà ẹ̀ sọ̀rọ̀ o wáyá fún ẹ̀bì àdúrà tàbí fún kánsẹ́lì ẹ̀kọ́ mi sọ tẹlifóònù nọ́mbà mi fúnra mi báyìí ni máa gbé kí ni tẹlifóònù nọ́mbà 070 57 84 23 11
07057842311 fóònù nọ́mbà náà wọ́n ti bá wa kọ síbẹ̀ yẹn tẹ́ bá pè é tí ò bá lọ ẹ tún pè mí sórí tẹlifóònù nọ́mbà mìíràn débi pé gbẹ̀ ló ń lọ ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mìíràn tẹlifóònù nọ́mbà náà rè 08038539242 08038539242 Ohun Olúwa náà rè látẹnu ìyá Eriabanise JP ní ìjọ mẹ́jọ jẹ́ kẹ́mi àti kó tún pàdé lórí ètò Ohun Olúwa bákan náà láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mọ̀mọ́ àti gbogbo àwọn olólùfẹ́ tí wọ́n bá mi share rẹ̀. Mo dúpẹ́ mọ́mì mi Ọláyẹmí Adébọ̀wálé lórúkọ Jésù. Olúwa yóò dúró tì yín. Wọ́n ní fi ń tẹ́lẹ̀ pléènì wálé o ẹ̀rẹ̀ nípa lẹ́tà ibi gbogbo yín bí ẹ ṣe ń wò ó tẹ́ ẹ bá mi share rẹ̀ àti mọ́mì mi Oluwa Odúwọlé lórúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú ẹ jẹ́ àtúpà lórí ètò Ohun Olúwa ní ìjọ mẹ́jọ àtẹ̀mí àti yín ànídòkú Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi.